الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. Mo kí gbogbo Yorùbá mi alápẹ̀lẹ́ sí ìjókòó wa ti alẹ́ òní yìí. Èyí tí a máa tẹ̀síwájú níbẹ̀, ọ̀rọ̀ tí a ń bá lọ níbi fiqhul mu'amalat maliyya ní abala al-luqata. A ti mẹ́nu bà àwọn nǹkan tí èèyàn máa ń rí yìí àti àwọn àpẹ tí àwọn nǹkan yìí pín sí. Àmọ́ ìta fẹ́ fi parí ọ̀rọ̀ yìí insha Allah ta'ala, òun náà tí ń pè ní luqatatu Makkah. Eléyìí ni àwọn owó tí èèyàn rí Makkah. Àwọn àfáà wọ́n máa dá luqatatu Makkah, àwọn nǹkan tí èèyàn rí Makkah wọ́n máa dá sọ nípasẹ̀ wípé ìdájọ́ ọ̀tọ̀ ló wà fún ohun tiẹ̀. Gbogbo tá a sọ pátá, tá a sọ pé tẹ̀ bá rí àwọn nǹkan yìí tá a pín sọ́nà mẹ́ta, gbogbo nǹkan yìí ọba gbogbo ààyè pátá tí èsì Makkah. Nǹkan tí èèyàn bá rí ní Makkah, ìdájọ́ rẹ̀ yàtọ̀ sí nǹkan tí èèyàn bá rí láàyè míì. Ó fi jẹ́ wípé ẹ bá lóhùn owó yẹn Makkah, n tó rí yẹ kìí sí nǹkan gidi o, má mú o. Ẹni tí a ní ó mú tó bá rí yẹn Makkah munshid. Àlúmọ̀ ẹ̀sán sọ pé ẹni tí ó sọ pé òun rí nǹkan yẹn Makkah tí ó mú, òun náà lẹ́ni tó bá jẹ́ pé yóò máa polongo rẹ̀, yóò máa pariwo ẹ̀ pé ta ló ní nǹkan yìí títí yóò fi kú. Ẹni tí ìbá rí yẹn Makkah tí ó fẹ́ máa polongo rẹ̀, tó fẹ́ pariwo rẹ̀ fẹ́ tó ní, tí wọ́n máa kéde pé ta ló ní nǹkan yìí, kìí sọdún kan lè yóò fi kéde o. A rí pa àṣọ wípé ọdún kan lè yóò fi kéde tí ẹni tí ìbá rí bò míì lẹ́yìn ọdún kan ẹni ó lè ní nǹkan lẹ́mìí pé tẹ́ni tó ní bá ti dé yóò dá padà fún. Àmọ́ tí Makkah kìí ṣe bẹ́ẹ̀ ìwọ̀n ìyá mi, tí ìbá rí nǹkan yìí ní Makkah ọmọ ọ̀gbọ́dọ̀ mú, èyí rí nǹkan yìí Makkah kó mọ̀ orí ẹwó kan yìí ni, orí àṣẹ ẹ̀sì kan ni máa mú àfitọ́ ipá ọmọ kéde lọ títí láì ní ìkéde ti bẹ̀ tí yóò fi di pé yóò kú. Tí ìbá kú wọ́n lè yóò tó sọ fún àwọn ọmọ ẹ̀, àwọn ẹni tí ń jogún ẹ̀ pé ó nǹkan yìí mo rí Makkah ẹ̀bá kéde rẹ̀ lọ kí alábò àwọn múgbà náà. Ó lè darí láàmú kó fílẹ̀ wọ́n mú nǹkan Makkah yìí mú la tultaqatu saqitatuha illa al-munshid. Èyí tí ẹ̀ bá rí ní nǹkan tó sọnù bẹ́ẹ̀ tó ní lọ́wọ́ ẹnìkẹ́ ìgbóhùn mú o ní ọ̀pọ̀lọpọ̀ pàápàá àtàjẹ́ pé ọmọ àbá kéde láti wà ètò ní. Tó láti wá rí báyìí ọmọ ìyá mi, ó túnmọ̀ sí pé ìdájọ́ tí èèyàn bá rí ní Makkah yàtọ̀ sí àwọn nǹkan tí èèyàn máa rí ń bò mí o. Níbi tá a wá dé yìí, àwọn tá a wá ti wá rí nǹkan kan ní Makkah tá a mú bóyá bàtà, tí wọ́n sábà wọ́pọ̀ ní bàtà, àwọn èèyàn kò bàtà sílẹ̀ lẹ́nu mọ́sáàsì, wọ́n àjọ́bà fi dé kò lè rí bàtà rẹ̀ mọ́, yóò kẹsẹ̀ bọ ìtọ́ bá rí kìí sí bàtà rẹ̀ ló kó wọ́n náà mú nǹkan tí èsì nǹkan ti ẹ náà mú. In tí ẹni rẹ̀ ní òní bí ó ṣe tọ́jú pẹ̀lú ẹ̀ṣẹ̀lẹ̀ sí, in tí ẹni ó ṣe ní pé ó fi òdiwọ̀n owó nǹkan bẹ́ẹ̀ kó fi ṣe sàárà lókun tó ní nǹkan tó mú tọ́jú pé bàtà ló kó tí èsì ṣe ti ẹ in tó ṣe ní pé ló bàtà náà yóò ta bàtà, ó sì mọ̀yí tó bá ṣe déédé ní owó òlú rẹ̀ ó lọ fi ṣe sàárà lókun tó ní bàtà wọn fálà ilé kan adarí ọmọ bá ìwé níbẹ̀. Lẹ́ẹ̀kan sí ìtọ́jẹ mọ́ gbogbo tí èèyàn máa rí ní ààyè tí èèyàn bá ti yóò rí, èèyàn lè mú àwọn ìta àṣàlàyé lọ ní tí èèyàn máa rí tí ó sì kéde fáwọn èèyàn láti jẹ́ pé ọmọ tí ó ní nǹkan yìí láàrin ọdún kan yóò fi máa kéde. Tí ọ̀bá rẹ̀ tó ní láàrin ọdún kan yìí, ẹni yìí lè ní nǹkan yìí lẹ́mìí pé tí ẹni tó ní bá dé wọ́n fún ní nǹkan ìpadà. Ṣùgbọ́n ohun táa wí ìpátá kò dé Makkah o. Tí ẹ̀ bá rí nǹkan Makkah èyí mú o. Tẹ́ ń bá mú dandan kọ́ máa kéde rẹ̀ títí tí ó bá rí ọmọ kéde títí ọdún kan títí yóò fi kú. Yóò sì sàsọ́lẹ̀ fáwọn èèyàn pé tó bá ti kú ẹ máa kéde lọ títí. Ilé ìtumọ̀ sí pé kọ́ máa mú pàápàá. Èyí tí ẹ fi lọ́mọ̀ mọ̀ ẹmọ̀ ìyá mi,
ni wípé ọ̀pọ̀lọpọ̀ tó wà Mọ́kà alálàájì onímúra nǹkan ọmọ bọ́ọ̀lẹ̀ tẹ́lẹ̀kẹ́ bá lóòmú ní ìsìn báyìí in tó kọlùkú fẹ́ lò Mọ́kà nǹkan díẹ̀ náà ni kìí sí tọ́pẹ́ àsìkò díẹ̀ náà ni ó lò tí ó fi máa lọ sẹ́ntọ́ wá láti Amẹ́ríkà láti Mauritania láti àwọn ìlú míì láti Nàìjíríà tí ilẹ̀ nìkan àpò mú nǹkan rẹ̀ tí lòun ò sì bákan náà láti kéde pẹ́ntó ní tó sì tí ò sì rọrùn tó bẹ́ẹ̀ ẹ̀fì pé kọ́ mọ́ mú o tí ẹ̀ bá wá mú ẹ̀kan bẹ̀ tí ń ṣe ní ìsìn báyìí tí yóò fi bọ́ kúrò ní wàhálà pé ó mú nǹkan Mọ́kà ó mú nǹkan kan orí nǹkan yí Mọ́kà wá mú àwọn ọ́fíìsì kan bẹ̀ tí ìjọba Saudi Arabia dálẹ̀ tó pé èyàn kan mú lọ bẹ̀ yóò mú ohun tó bá rí yóò mú lọ sí ọ̀dọ̀ wọn ẹni tó sọ nǹkan nù náà ìbẹ̀rẹ̀ ni yóò lọ yóò sì lọ wo nǹkan rẹ̀ bí bá ń lọ kọ́lọ̀kọ́ sàmì ọkàn wa inṣàlá tó máa tẹ̀sọ́jú bí ọ̀rọ̀ mìíràn inṣàlá ta'ala Allahumma salli ala Islam wal muslimin. Assalamu alaikum.